akẹ́rẹ́ wa pa àkúrẹ́ àsìkò ẹ̀ tí ẹ̀ láǹfààní tẹ̀ ń gbọ́ mi níbi yòówù láì yòówù tẹ̀ bá wà mo sọ fún yín ipò ẹ̀wọ̀n gbàgbé aṣọ Saoty Arẹwa fans club ẹ̀ tètè lọ ra ti yín ẹ̀ tètè lọ rà á aṣọ tèmi lélẹ́yìí tá a fi wọlé sínú ọgbà Saoty Arẹwa fans club aṣọ tèmi lélẹ́yìí ẹ̀ rí aṣọ tèmi lélẹ́yìí ẹ̀ ti rí aṣọ tèmi ẹ̀ ti Saoty Arẹwa fans club ẹ̀ ti rí aṣọ tèmi òun náà ni mo ti wọ̀ yìí aṣọ tèmi ó wọ̀ níjọ́ náà nu ẹ̀ ti rí ti Saoty Arẹwa fans club ẹ̀ ti rí aṣọ bá ti wọ̀ náà nu wá rí ìkíní tá a fi wọlé òun ní tíkẹ́ẹ̀tì gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ bá gbaru tíkẹ́ẹ̀tì yìí wọn ò ní jẹ́ wọlé o gbọ́dọ̀ gba tíkẹ́ẹ̀tì tí bẹ lọ́wọ́ mi yìí tíkẹ́ẹ̀tì yìí gangan òun ni ẹ fi wọlé pẹ̀lú aṣọ bẹ́ẹ̀ bá lọ wọ aṣọ tẹ́ ẹ̀ mú tíkẹ́ẹ̀tì dání wọn ò ní jẹ́ kẹ́ ẹ wọlé ẹ̀ ní àǹfààní àti wọlé ẹ gbọ́dọ̀ múra aṣọ kẹ́ ẹ sì mú tíkẹ́ẹ̀tì náà kẹ́ ẹ mú dání ìyẹn lẹ́fì náǹfààní láti wọlé mo ṣe sọ pé ẹ̀rí kó má dàbí pé ojú ìṣáájú aṣọ ti tèmi nìyí òun nìyí ẹ ti rí Saoty Arẹwa ó ti ṣẹlẹ̀ nu on the 25 ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n nínú oṣù tá a wà yìí ní Saint Community Togo náà ni ó ti wáyé dípò gbìyànjú ó wà ń bẹ̀ lọ́jọ́ náà kájọ gbé ọjọ́ náà lárugẹ tẹ̀bádé ọ̀dọ̀ alàgbà Farouk ní Dẹ́kàn ẹ̀ náfààní láti ra aṣọ yìí tẹ̀bá ti kàn sí alàgbà Farouk ní Dẹ́kàn ẹ̀ ra aṣọ ìrà ní ọ̀dọ̀ wọn yẹn aṣọ Saoty Arẹwa fans club wọ́n ló gbìyànjú kò rí pé ò bá ẹgbẹ́ pé ó tún ṣe radio sport fm kàtàkì on sport nef làwà ní ẹ̀sùn tòní pẹ̀lú àṣẹ ọlọ́wọ́n ọba ọjọ́ náà ó kórè pẹ̀lú ògùn ọlọ́wọ́n ọba rí pé tíkẹ́ẹ̀tì tiẹ̀ ti tèmi lè mí mú dání ọ̀ lè gbà ẹ́ lọ́wọ́ mi bí ìyàwó mi kò bá wá yóò ra aṣọ yóò gba tíkẹ́ẹ̀tì yìí ni bẹ́ẹ̀ náà ni kótó lẹ́tọ̀ náà ni ọlọ́wọ́n ọba láàánú kò ní yèmí àti sẹ́yìn on the 25 jẹ́ ká pàdé nínú ọgbà Saint Community tó wà ní Togo níbi tí Saoty Arẹwa fans club tí wọ́n ti ṣe 5 years anniversary ìyẹn ọdún karùn-ún tí wọ́n ti dá ẹgbẹ́ Saoty Arẹwa fans club ti ìlú Togo lẹ̀ ọlọ́wọ́ ní yọwálẹ̀ àpàdé níjọ́ náà láṣẹ lọ́wọ́ bàbá ìlárọ̀ bí.